ìpínlẹ̀ Ògùn ni mò ń rè lọ́wọ́ ọ̀dọ̀ Temitope Adunni Tonade tí ń bẹ lẹ́gbàá ọmọ nísàbí ọmọ gbòǹgbò àkàlà ní ẹjẹ́ kí n yà kí n dé kíá ojúlówó ọmọ olóríire fún tẹrú tọmọ ní ọmọ kan gbàgbọ̀rẹ̀ bí àlùjọ̀nù ọmọ tó dáa tó gbayì tó parawọ̀ mọ́mí olúwa fẹ́ràn mi mọ́mí akíkún mi mo bọ́ ọ dúpẹ́ mo bọ́ ọkọ ní ayọ̀ sọ́lọ́run ọba tó dá ọ èdùmàrè tó pa ọmọ dọjọ́ òní mo bọ́ ọ dúpẹ́ mo bọ́ ọyọ̀ púpọ̀ pupa yẹmi apọ́nbẹ́pọ̀ rẹ kò kúrú jù bẹ́ẹ̀ ni kò ga jù kò sára jù bẹ́ẹ̀ ni kò lẹ̀ pakọ̀ tán bí rẹ́gí ló bọ́ síbi ìdodo ẹ̀fọn awẹ́lẹ́wà lóbìnrin ọmọ ogi omi tó dáa tó rẹwà púpọ̀ awẹ̀ wọ̀ àràbí ẹni lọ́rẹ̀ ẹ̀ sànà ìyàwó ọmọbìnrin pọ́npọ́n gidi aní púpọ̀ lẹ́wà olójú edé onímú edé olójú oge ẹlẹ́sẹ̀ oge alára oge aláyà oge ẹlẹ́yìn oge gbogbo ara oge ní mini jọjọ́ mini. Mrs. Temitope Adunni Tonade èèmọ̀ èlò dá sílẹ̀ yìí kọ̀ tán bí èlò ní kàkà lẹ́yìn adẹ́pẹ̀lẹ́ nínú ẹni ẹjọ́ wá sáyé tí ò sí láyé mọ́ èlò la fẹ́ kà lẹ́yìn adẹ́pẹ̀lẹ́ nínú ẹni tó ẹjọ́ wá sáyé tó sì ti gbọ̀mọ̀ alákejì lọ ọba òkè ló pa ọmọ dọjọ́ òní o ọmọ 45 years lókè èpè ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ ó yẹ kó o jó kó o dámú sòfédùmarè ojúlówó ọmọ lọ́rùn tòótọ́ askari tọmọdé gallant officer at Lagos State Neighborhood Watch ọlọ́run ọba ló fún ọ ṣe èdùmàrè ló pa ọmọ lórí ọjọ́ mùkúlùmù kẹkọ̀ọ́ tán bí oyè ojoojoojú oyè oyè púpọ̀ àbùkù òní tàn ẹlẹ́dùnmarè oníjẹ́ ogójúkú àṣeyí sọ́ọ̀mù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ṣe baálé ọrọ̀ Mr. Mike Ades ọlọ́ọ̀fi jáwé pápá lónìí ọlọ́ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ ó ní òòpẹ́ láyé lọ́sẹ̀ lẹ́dùnmarè ọba ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di òní yàrá òní yàwèrè Mike Ades ní pápápá lòún ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà òjòjò wọn ní sọwọ́ láéláé kọ́wọ́ mọ̀ nájà gbogbo lára ta á lé wàá tọ́ láyé ogbó rẹ̀ ò ní ráre kò sí bó o ṣe pẹ́ nílé ayé tó o ní mọ bọ́jì ọmọ lọ́lá olúwa ọba ò ní kábùkù ọmọ ọlọ́gbà ọmọ nísàbí ọmọ gbogbo àkàlà akẹ́kẹ́ òbí ni mo wí o akẹ́kẹ́ òbí ni mo wí o ọmọ àṣà ẹ̀rẹ́ tí mo kíkan ìsàlẹ̀ oró wọn á dún yùgbàyùgbà ọmọ tẹ́wọ́ gboyè ọmọ fìrọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́ wá ní bàbá yìí fi gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́ wá ní bàbá yìí fi gboyè nílé òwú ọmọlákẹ́jọ bí kékeré ọlọ́run wa gbé àgbàgbà bẹ̀ wá sí máa gbàràgbà àtẹ̀wé àtàgbà wa gbàgbọ́ tí owó ọmọ mo fúnyà òjò mo fọ́rọ̀ òun pọ́pọ́ ọ̀rọ̀ bàbá yìí tí lòun ò jẹ́ mo lọ ká kan lẹ́ẹ̀mẹ̀lẹ̀bẹ̀ mo fọ́rọ̀ òun pọ́pọ́ ọ̀rọ̀ bàbá yìí tí lòun ò jẹ́ mo sàfẹ́rọ̀ òjò mo fọ́rọ̀ òun pọ́pọ́ ọ̀rọ̀ bàbá yìí tí lòun ò jẹ́ wọ́n ní báwo ló ṣe jẹ́ o wọ́n ní mi ò mọ̀ wípé àwọn egúngún làwọn obìnrin lè ṣe àwọn gẹ̀lẹ̀dẹ́ làwọn obìnrin lè mọ̀ obìnrin bá fọ́ọ̀jú kòrò ọ̀rọ̀ ó gbé lọ́lé bàbá tó bí yín ni ẹ̀gbá mọ nísàbí ọmọ gbogbo àkàlà bí wọ́n ti mú mi sẹ́ńsẹ̀ mọ́kà ni wọ́n mọ dògùn lẹ́gbẹ̀ẹ́